ìyàwó abàtẹ́rọ̀gọ̀dì ló dọ́kọ dúró dọlọ́ṣinṣin. àwọn bàbá wa wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ó digi burúkú. igi kòkó náà ní jẹ́ bẹ́ẹ̀. igi kòkó ní abàtẹ́rọ̀gọ̀dì, ìyàwó abàtẹ́rọ̀gọ̀dì òun ló dọ́kọ dúró de ọlọ́ṣinṣin. igi kòkó ní jẹ́ bẹ́ẹ̀. igi kòkó, igi alálùbáríkà, igi tó gbé Nàìjíríà kúrò ní ipò òṣì tó ta kán dìde sí ipò ọlọ́rọ̀ láyé àtijọ́. èso kòkó ní jẹ́ bẹ́ẹ̀. a kú déédéé wòye gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi. ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnuwíjọ TV níbi tí a ti ń ṣe ètò lọ́kan òjọ̀kan tuntun la tún mú dé lónìí lórí èso kan tí a ń pè ní èso kòkó. èso kòkó òun ni ẹ ń wò ní ojú ìwòran yín yìí. èso yìí ó jẹ́ èso alálùbáríkà. ó jẹ́ èso tó jẹ́ wípé òun ló sún Nàìjíríà kúrò nílẹ̀ẹ́lẹ̀ tó gbé sórí ẹní, tó gbé kúrò lórí ẹní, tó gbé sórí àga. láyé àtijọ́, láyé àwọn ìjọba tí wọ́n sì nífẹ̀ẹ́ Nàìjíríà, láyé àwọn bàbá wa Awólọ́wọ̀, nígbà náà ni kòkó ló di àpèwáwò, ló di àwòyanu, ló di èyí tó gbé Nàìjíríà sókè. kí wọ́n tó mọ tí ó ń pè ní kòkó ní ilẹ̀ Nàìjíríà ń bí, pàápàá jùlọ ní ilẹ̀ Áfíríkà, ní ilẹ̀ ọ̀dọ̀ wa ń bí báyìí ní Western Region, òwò ẹrú ni wọ́n yàn láàyò púpọ̀ tí wọ́n fi ń ṣòwò. ṣùgbọ́n ní kété tí wọ́n mú èso kòkó dé, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbìyìn níbí, tó bẹ̀rẹ̀ sí ní so, àwọn ìjọba nígbà náà, àwọn tí wọ́n ní foresight, tí wọ́n ní èrò, tí wọ́n ní ìmọ̀ nípa ọjọ́ iwájú, tí wọ́n ní èrò rere nípa ọjọ́ iwájú, àwọn ni wọ́n lo èso kòkó tí wọ́n fi ṣe ohun ribiribi ní Nàìjíríà ń bí. àwọn bàbá wa gan kéré nígbà náà, torí bàbá mi sì sọ pé àwọn gbọ́njú bá èso kòkó. kòkó nìkan tó òun nìkan kọ́, àti àwọn èso míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lára ẹ̀ láti rí èso kọfí, lára ẹ̀ láti rí èso obì àti àwọn èso míì. ṣùgbọ́n kòkó yìí ó ní ó gbọ̀rẹ̀gẹ̀ gẹ̀jígẹ̀ jùlọ nínú ọrọ̀ ajé eléyìí tó mówó wá ní Nàìjíríà nígbà náà, tí wọ́n sì ń lò dáadáa láti fi ṣe ètò ọrọ̀ ajé Nàìjíríà tó sì ń gbèrú nígbà tá à ń perí. èso tó jẹ́ abàtẹ́rọ̀gọ̀dì, gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti máa ń sọ, tó dọ́kọ dúró de ọlọ́ṣinṣin. èso kòkó òun ni wọ́n lò nígbà náà, àwọn bàbá wa Awólọ́wọ̀ àti àwọn tí wọ́n jọ ṣe ìjọba ní Western Region nígbà yẹn, tí wọ́n fi ṣe ohun ribiribi. òun ni wọ́n fi kọ́ tẹlifíṣàn àkọ́kọ́ ní Nàìjíríà. òun ni wọ́n fi ṣe yunifásitì àkọ́kọ́ ní Nàìjíríà. òun ni wọ́n lò tí wọ́n fi kọ́ Cocoa House ní Ìbàdàn. bó tilẹ̀ jẹ́ pé nígbà tá à ń perí, ọrọ̀ ajé wa ò tí ì gbèrú dáadáa ní Nàìjíríà, ṣùgbọ́n ìwọ̀nba tí wọ́n rí ní orí kòkó tá à ń perí, wọ́n sì lò ó dáadáa. eléyìí kó ipa rere nípa ìlọsíwájú Nàìjíríà nígbà tí èso kòkó nígbà tó dé. ó gba ọ̀pọ̀lọpọ̀ nínú oko ẹrú, ó gba ọ̀pọ̀lọpọ̀ nínú pé wọ́n ń ta ọmọ wọn dànù, wọ́n fi ń ṣe òwò ẹrú. nígbà tí òwò kòkó dé, òun ló gbà wọ́n kúrò ní oko olówó nígbà náà. gbogbo àwa tá à ń wò mí àbí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, èso kòkó yìí òun ló wá di tí wọ́n wá ta dànù,
tí a ò tiẹ̀ wá gbọ́ nǹkan kan nípa ẹ̀ mọ́. Bí ẹ bá bi àwọn ọmọ léèrè láti 20 ọdún wá sí ìsàlẹ̀ ń bí, wọ́n á ní àwọn ọmọ nǹkan tí wọ́n ń pè ní èso kòkó. Àgbẹ̀ ti kúrò lóko tán látara wípé èso kòkó kò dówó fún wọn mọ́. Wọ́n gbìn wọn ò rówó ń bẹ̀, wọ́n gbìn ṣe ni wọ́n ń gbìn lágbìn sọ́ọ̀tì. Bẹ́ẹ̀ bá rí àgbẹ̀ tó ń gbin kòkó, àánú yín yóò sì mọ ṣerú àgbẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn, látàrí wípé wọn ò jẹ èrè tó péye bíi tàtijọ́ lórí kòkó mọ́. Láyé àtijọ́, èso kòkó, àtẹni tó ń gbìn, àtẹni tó ń rà á, àtẹni tó ń lò ó, gbogbo wọn pátá ni wọ́n ń jèrè èrè àjẹrẹ́rìn lórí èso kòkó láyé àtijọ́. Wọ́n ń gbin èso kòkó nígbà náà, wọ́n ń gbìn pẹ̀lú kọfí. Tí wọ́n bá gbin kòkó níbí, wọ́n á sún síwájú, wọ́n á gbin kọfí síbẹ̀. Tí wọ́n bá gbin kòkó níbí, wọ́n á sún síwájú, wọ́n á gbin kọfí síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó yá, ó di pé a ò fẹ́ rí kọfí mọ́. Èso kòkó yìí wọ́n ń lò ó fún oríṣiríṣi. Wọ́n ń lò ó fún àwọn tíì lóríṣiríṣi. Wọ́n ń lò ó fún àwọn ẹlẹ́rìndòdò. Wọ́n ń lò ó fún kándì. Wọ́n ń lò ó fún àwọn tí a ò gbọ́dọ̀ máa sọ bọ́ǹfìtà àti àwọn nǹkan míì tó jẹ́ ẹlẹ́rìndòdò ní ayé ìgbà náà, nígbà tí wọ́n ń tà nígbà yẹn. Ìwúlò kòkó pọ̀. Ẹni tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀ kó lọ gọ́gù nípa ẹ̀, kó lọ wo ohun tí èso kòkó tó wúlò fún. Ibi tá à ń lọ ni wípé ǹjẹ́ yọ kí èso kòkó kó wá di ohun ìgbàgbé ní Nàìjíríà, tó jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ kòkó ó wá wo Nàìjíríà yìí tán, àwa tá a dànù. Ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yìí tán, ó padà digi burúkú. Èso kòkó òun ló wá di ń ta wátì ní Nàìjíríà. Bí a bá tilẹ̀ ní ọrọ̀ ajé tó pọ̀, bí a bá tilẹ̀ ní ibi tí owó ti ń wọlé sí Nàìjíríà tó pọ̀, ǹjọ́ a yẹ ká gbàgbé èso kòkó? Ṣùgbọ́n láyé òde òní, èso kòkó kò fẹ́ẹ̀ sí mọ́. Kòkó rìsáàchì nìbàdàn ní ìdí ayùn rẹ̀, ṣe bí owó kòkó yìí náà ni wọ́n fi kọ́ nígbà náà, wípé kí àwọn èèyàn máa lọ síbẹ̀ kí wọ́n máa lọ kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń gbin kòkó, bí a ṣe ń ṣe, bí a ṣe ń tà, bí a ṣe ń lò, ni wọ́n ní kí wọ́n máa lọ kọ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ bá débẹ̀ ní ìsìn, ǹjẹ́ ẹ bá àwọn student ńbẹ̀ mọ́ tí wọ́n ń kọ́ nípa èso kòkó? Bí wọ́n tilẹ̀ ń kọ́ nípa èso kòkó ní gbígbìn àti ní lílò rẹ̀, ǹjẹ́ wọ́n tiẹ̀ ń fi ń ṣiṣẹ́ ṣe mọ́? Ǹjẹ́ àwọn ọmọ wa, ǹjẹ́ wọ́n tiẹ̀ ń lọ sóko láti lọ gbin kòkó bí? Àwọn àgbẹ̀ tó ń gbin kòkó látijọ́ bíi bàbá mi, wọ́n mọ̀ ti kú tán. Bẹ́ẹ̀ ìjọba ò rí nǹkan kan ṣe nípa pé kí wọ́n sponsor àwọn tí wọ́n máa gbin èso kòkó, kí wọ́n wú wọn lórí, kí wọ́n fún wọn ní àwọn ohun èlò tí wọ́n fi máa gbin kòkó. Mo sì rántí láyé àtijọ́ tí bàbá mi sọ ìtàn fún mi pé wọ́n kó kòkó fún àwọn, wípé kí àwọn ó gbìn ín, wípé tó bá yá àwọn máa padà gba owó rẹ̀ lọ́wọ́ wọn nígbà tí wọ́n bá ń tà, tí wọ́n ń jèrè. Ṣùgbọ́n èmi fúnra mi, nígbà tí mo wá ń gbọ́njú, ni mo wá rí wípé àwọn kan wá nígbà tí àwọn tó kó èso kòkó yìí sílẹ̀ fún wọn, nígbà tí àwọn ti lọ, àwọn kan wá, wọ́n wá gba owó kòkó yìí lọ́wọ́ wọn, àmọ́ nǹkan tí wọ́n fi ṣe o. Ní kété tí wọ́n detect crude oil ní Nàìjíríà, òun ló di pé kòkó wá dùn ìgbàgbé, ló jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ wo kòkó wáyé tán, ó wá padà di igi burúkú. Kòkó wá di ohun ìgbàgbé nígbà tí crude oil ti dé, nígbà tí ìyàwó ọlọ́sìnsìn ti dé. Gbogbo àwa tí a ní àǹfààní àti gbọ́ mi, èso kòkó ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí fún àwọn tí ò mọ̀ nípa èso kòkó. Ẹ bá mi subscribe sórí ètò yìí. Ẹ bá mi like ẹ̀. Ẹ pín fáwọn ọmọ kéékèèké wọ̀nyí, wọn ọmọ tí wọ́n ń pè ní kòkó. Kódà púpọ̀ nínú wọn ní ọmọ tí wọ́n ń lo èso kòkó fún. Púpọ̀ nínú wọn lẹ́ni tá a jí, wọ́n ti jẹ nǹkan tí wọ́n fi kòkó ṣe, ṣùgbọ́n wọn ò mọ ibi tí wọ́n ti ń ṣe, wọn ò mọ tí wọ́n ń pè ní èso kòkó. Èso kòkó tí àwa ń gbìn, kòkó tá à ń gbìn níbí,
tí wọ́n ń lò tí wọ́n ń gírèdì ẹ̀ tí wọ́n ń dì í lọ sí òkè òkun tí wọ́n fi lọ ń ṣe àwọn oríṣiríṣi wá tí a padà import ẹ̀ tí a ń lò lọ́dọ̀ wa ń bíbà yìí èso kòkó ọ̀hún lọ́wọ́ adé tí wọn ò lè mú ehoro 15 kúrò lábúlé kó mọ́. gbogbo ọmọ nàìjíríà àti ìjọba nàìjíríà ọ̀nà tí a lè gbà rówó pọ̀ ṣùgbọ́n ojú kankan la ràn mọ́ crude oil eléyìí ni a rò pé yóò tán ìṣòro nàìjíríà ohun tí tán léegun ọdún ó mà ń tán lọ. ẹ̀yà tètè padà gbárùkù mọ́ èso kòkó kí ó lè bá a di ohun àpèwáwò kó lè bá a padà kí nàìjíríà pàápàá jùlọ ní ọ̀dọ̀ wa ní western region ní àwọn state ilẹ̀ yorùbá wa ń bí níbi tá a ti ń gbìn kó lè bá a padà sókè. àwa yorùbá ẹ jẹ́ á ronú nípa ọ̀rọ̀ yìí nítorí wípé ọrọ̀ ajé yìí tó jẹ́ tiwa òun ni wọ́n ti fi gìgírísẹ̀ ta dànù yìí. bí ẹ̀yin ìjọba tí ẹ wà ní ẹ̀ha western region lọ́dọ̀ wa ń bí tí a pè ní ilẹ̀ yorùbá ń bí ẹ̀yin bá sponsor gbígbin kòkó yóò mọ̀ dára yóò mọ̀ tó kún ọrọ̀ ajé wa ní ọ̀dọ̀ wa ń bí bẹ́ẹ̀ bá tilẹ̀ ń pín owó epo ẹ̀ sì máa pín owó kòkó mọ́. gbogbo àwa state gbogbo àwa governor state tó wà ní ọ̀dọ̀ wa ń bí mo rẹ̀ yín mo bẹ̀ yín ẹ súnmọ́ oko ẹ lọ wo àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin kòkó ẹ lọ wo bí wọ́n ṣe rí àgbẹ̀ tó ń gbin kòkó wá dẹni tí ọwọ́ ẹ̀ ò tẹnu mọ́. láyé àtijọ́ bí àgbẹ̀ bá fẹ́ ta kòkó lọ́dún inú rẹ̀ á sì máa dùn á rò wípé ilé òun tó ń ṣe foundation ẹ̀ òun ti tán láti parí rẹ̀ ṣùgbọ́n lónìí wọn ò lè fi owó kòkó rán ọmọ ní primary school mọ́ nítorí wípé wọ́n ti disvalue ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tí ẹ jẹ́ ìjọba ní nàìjíríà ẹ má gbàgbé ìpìlẹ̀ níbi tí nàìjíríà ti dìde lára kòkó ni o. bàbá wa Awólọ́wọ̀ wọ́n gbìyànjú wọ́n ṣe paribiribi àti àwọn tí wọ́n jọ ṣe ìjọba nígbà náà kálukú ló mójútó ọrọ̀ ajé ti àdúgbò wọn kòkó jẹ́ ìkan nínú ọrọ̀ ajé tí wọ́n ń lò ní ọ̀dọ̀ wa ní western region ní bíbà yìí nígbà tí àwọn tó wà ní northern region lọ́dọ̀ wọn lọ́hùn tí àwọn náà ní ohun tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé àwọn tó wà ní east lọ́hùn wọ́n ní ọrọ̀ ajé wọn náà tí wọ́n ń lò. ṣùgbọ́n lónìí gbogbo àwọn ìjọba wa pátápátá kankan ni wọ́n ranjú mọ́ owó epo. bí kòkó bá ran epo lọ́wọ́ a ò ní ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ nípa sọ́búsídì kí owó kòkó á jẹ́ kí ìrànlọ́wọ́ kó wá á jẹ́ kí owó ọrọ̀ ajé wa kó túbọ̀ rú gọ́gọ́ sókè. ṣùgbọ́n àwọn ìjọba wa wọn ò ronú débẹ̀ bóyá wọ́n sì ronú débẹ̀ bóyá wọ́n fi ń ṣe wá níkà ní àkúkú mọ̀. ṣùgbọ́n àwa ìjọba tí a wà ní western region níbí àwa tí a wà ní state tí a jẹ́ yorùbá àwa ní ọ̀rọ̀ ìkànjú tó ṣe òwò mọ́ wa lára ẹ jẹ́ ká gbé ọrọ̀ ajé wa ká gbé lárugẹ nítorí wípé kòkó jẹ́ ìkan nínú ọrọ̀ ajé tí à ń lò ní western region tí a fi ń ṣe owó ní ọ̀dọ̀ wa ń bí eléyìí tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé ní ibi báyìí ní ayé àtijọ́ láyé àwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ṣe ìjọba dáadáa. kòkó èso kòkó bí ẹ bá wo ọ̀nà tí àgbẹ̀ ń gbà gbin kòkó ìyà tí àgbẹ̀ ń jẹ kí kòkó tó di kòkó àgbẹ̀ ò yẹ kó máa jìyà báyìí tí kòkó bá ń so tí kòkó bá ó yẹ kí kòkó dowó kó dọ́là fún àwọn tó ń gbin kòkó lásìkò yìí ni ṣùgbọ́n síbẹ̀ ìyà àjẹkúdórógbó ìyà àjẹpálórí ni àwọn àgbẹ̀ tó ń gbin kòkó ní ìsìn ń jẹ. àwọn tí ò ṣe síbẹ̀ ni wọ́n ń jẹ níbẹ̀. àwọn tí ò mọ̀gbà tí wọ́n ń sanko tí wọn ò mọ̀gbà tí wọ́n ń fi kòkó lọ́lẹ̀ àwọn ni wọ́n padà wá ń jẹ owó kòkó tí àgbẹ̀ tó ń ṣe wàhálà lórí ẹ̀ tí wọn ò rí jẹ. ẹ wo àgbẹ̀ tó ń gbé kòkó ẹ wo àgbẹ̀ tó ń fi kòkó lọ́lẹ̀ ẹ wo àgbẹ̀ tó ń wọ kòkó tó ń sá kòkó tí kòkó ń gbẹ ẹ wo àwọn àgbẹ̀ tí wọ́n ń kó kòkó ó mà ṣe o. gbogbo ẹ̀yin ìjọba wa mò ń pè yín mò ń rọ̀ yín mò ń bẹ̀ yín ẹ lọ sóko ẹ lọ wò wọ́n àwọn igi owó pọ̀ rẹpẹtẹ eléyìí tí ó lè lékún ọrọ̀ ajé nàìjíríà lówó tó lè jẹ́ kí nàìjíríà kó túbọ̀ rú gọ́gọ́ nípa ọrọ̀ ajé ẹ ṣe súnmọ́ko kẹ́ ẹ lọ wò wọ́n. ẹ lọ ṣàgbẹ̀ lẹ́ ń pariwo mélòó nínú yín gan-an ló ń ṣàgbẹ̀ mélòó nínú yín ló rówó kó fún àgbẹ̀ ẹ máa kówó fún àwọn alákọ̀wé ẹ sọ pé ń kówó fún àgbẹ̀ àwọn tẹ́ ń kówó fún òkòwò dóko owó ò tẹ àwọn àgbẹ̀ lọ́wọ́. gbogbo ẹ̀yin ìjọba wa ẹ wo èso kòkó
ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè ó sọ di igi burúkú. Kòkó wo Nàìjíríà yìí tán atakìtì ìpàkọ́ sí kòkó àwa fẹ́ mọ bí ó wà mọ́ àwa. Gbogbo ẹ̀yin ìjọba wa pàápàá jùlọ ní ìjọba bí tá a ti ń gbé kòkó ń bí, púpọ̀ nínú yín owó kòkó ni wọ́n fi tọ́ yín dàgbà, púpọ̀ nínú yín lẹ jẹ nínú kòkó, púpọ̀ nínú yín òun ló jẹ́ wípé èso kòkó yìí ẹ mọ̀ ẹ sì mọ̀ pé owó wà ń bẹ̀, ẹ sì mọ̀ pé ó yẹ kí àgbẹ̀ ń jìyà lórí ẹ̀, ẹ mọ̀ pé ó yẹ kí àgbẹ̀ ó jọrọ̀ lórí kòkó, ṣùgbọ́n síbẹ̀ ń sì lè takìtì ìpàkọ́ sí tẹ́ẹ̀tì ẹ̀ náà ní àgbẹ̀ nípa kòkó. Láyé àtijọ́ nígbà tí mo sì wà pẹ̀lú bàbá mi lábúlé, àwọn ìjọba àgbà náà wọn a máa kó àwọn tí wọ́n máa lò láti fi tọ́jú kòkó bíi kòrìkòrì bíi gamalíìnì wọn a máa kó wá nígbà náà pé ká máa fi fín oko. Wọ́n á kó wá nígbà tó bá tó àsìkò láti máa ta kòkó wọ́n á máa wá padà gbowó ẹ̀ padà lọ́wọ́ wọn. Mélòó nínú yín ẹ̀yin ìjọba òde òní òun lẹ̀ ń ṣèyí? Èso kòkó ó sọ Nàìjíríà di ńlá tán, ó gbé Nàìjíríà dìde tán, ẹ wá tàkìtì ìpàkọ́ sí. Púpọ̀ nínú yín ló jáde ní University of Ife, yunifásitì Ilé Ifẹ̀ tó jẹ́ pé owó kòkó yìí ni wọ́n fi kọ́. Tẹlifíṣàn àkọ́kọ́ láyé àtijọ́ eléyìí tó jẹ́ kí Nàìjíríà ó máa gbayì, owó kòkó ni wọ́n mọ̀ fi kọ́. Owó kòkó ni wọ́n mọ̀ fi kọ́ Cocoa House nìbàdàn. Cocoa House nìbàdàn, ǹjẹ́ a lè rí kòkó àpò 10 níbẹ̀ lásìkò yìí mọ́? Ẹ̀yin ìjọba wa bójú ò bá tì yín wọ́n ní bójú ò bá tara alẹ́ ojú ń tara òde o. Yorùbá ronú ẹ wò, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú wa wò ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. Yorùbá ronú ẹ wò, Yorùbá ronú, ẹ jẹ́ ká ronú wa wò ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. Yorùbá ronú ẹ wò, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. Yorùbá ronú ẹ wò, Yorùbá ronú, ẹ jẹ́ ká ronú wa wò ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú wa wò ọmọ Odùduwà. Ẹ jẹ́ ká bójú wẹ̀yìn láyé ọjọ́ sí, ẹ jẹ́ ká bójú wòlẹ̀ níbi tí adé dúró, ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. Orúkọ mi ni Asifu Arimi Adékànbí, mo jẹ́ ọmọ bíbí Àrọ̀mí, àgbẹ̀ oníkòkó ni mí. So kí mo fẹ́ fàyọ̀ ńbẹ̀ ni pé igi kòkó ó jẹ́ nǹkan tó mú jáde lọ́pọ̀lọpọ̀. So ó depend lé bí wọ́n bá ṣe tọ́jú ẹ̀ sí o. A ó fin ni, a ó ṣanko fún ni, a máa gé òṣè lórí ẹ̀ ni. Àwọn ìtọ́jú pẹ́pẹ̀pẹ́ tí kòkó nídìí nìyẹn. Lẹ́yìn ọdún 3 tá a bá ti gbin ìkòkó báyìí ló máa mú iná jáde báyìí. Ọdún 4 tó bá kọ́ mú jáde ó máa fi sanra ni. Tó bá di ọdún 4 ló máa yọ ọmọ. Èyí kékeré tó bá dàgbà báyìí tó bá ti pọ́n la máa là á máa dìbà ẹ̀ bíi 8 days la máa fi dìbà ẹ̀. Àwa tá a bá ti dìbà ẹ̀ tán tó bá ti di 8 days 9 days àwa sa sóòrùn tó bá ti gbẹ ó ti di ọjà òǹkẹ́ la fi ń ṣe bọ́ǹfìtà oríṣiríṣi àwọn nǹkan ẹlẹ́rìndòdò tá a máa mú. Ó ní àwọn ò gbin kòkó lẹ́yìn táwọn bá gbìn ín, lẹ́yìn ìgbà tó bá sanko tí wọ́n san igbó ńlá, igbó gàn, igbó dúdú, wọ́n á fi kòkó lọ́lẹ̀, wọ́n á máa lọ síbẹ̀ láì jẹ láì mu, nínú ebi, nínú ìṣẹ́, nínú ìyà. Wọ́n á lọ fún odidi ọdún 4 tí wọ́n fi máa tọ́jú kòkó kó tó di wípé kòkó bẹ̀rẹ̀ sí ní tanná. Nígbà tí kòkó bá tanná tán, á tanná ọ̀hún ọdún kan, á wọ iná yẹn dànù, kò ní fi so èso rere. Ó dìgbà tó bá di ọdún tó tẹ̀lé kó tó wá bẹ̀rẹ̀ sí ní so, eléyìí tí ó fi ń jẹ́ wípé lẹ́yìn ọdún 5 tí wọ́n ti gbin kòkó ni ó tó bẹ̀rẹ̀ sí ní máa so. Ẹ wò ó, kí ni àgbẹ̀ ó máa jẹ kó tó dìgbà náà? Nínú ebi, nínú ìṣẹ́, nínú ìyà, wọ́n á gbin ọ̀gẹ̀dẹ̀, wọ́n á gbin mọ́ kòkó. Ọ̀gẹ̀dẹ̀ yìí ni yóò máa ro omi sí ìdí kòkó.
omi tó bá ń ro lára ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n máa ro sí ìdí kòkó. Ọ̀gẹ̀dẹ̀ yìí náà tí wọ́n bá gbìn kó tó máa so lẹ́yìn ọdún kan àbọ̀ ni kágbẹ̀ ó tó máa jẹ ọ̀gẹ̀dẹ̀ yìí ni wọ́n máa jẹ tí kòkó ó fi dàgbà. Nígbà tí kòkó bá dàgbà tán tí ewé rẹ̀ tó bò yíká ọ̀gẹ̀dẹ̀ ló máa di wípé ọ̀gẹ̀dẹ̀ yẹn ó máa kú. Iná fi sọ wípé ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ó digi burúkú. Kì í ṣe pé àgbẹ̀ òkúkú fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀, ṣùgbọ́n nítorí pé kòkó ti dàgbà, ìjì ó ti sí bo ọ̀gẹ̀dẹ̀ ni kò jẹ́ kí ọ̀gẹ̀dẹ̀ kó dàgbà mọ́, ni ò jẹ́ kí wọ́n rí nǹkan jẹ lára ọ̀gẹ̀dẹ̀ mọ́. Kì í ṣe pé àgbẹ̀ ò fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀, ṣùgbọ́n àwa fúnra wa a ò fẹ́ràn àgbẹ̀ tó ń gbin kòkó. Ẹ wo bí wọ́n ṣe gbìn. Lẹ́yìn ọdún 5 tí wọ́n ti gbin kòkó ló ṣẹ̀ṣẹ̀ máa wá dìde ló máa di ọmọ kòkó. Yóò máa so èso 2, èso 3, èso 4 péré tí wọ́n máa rí já lára igi kọ̀ọ̀kan díẹ̀ kó tó wá di pé kòkó dàgbà dáadáa kó tó máa so èso púpọ̀. Nígbà tó bá wá di pé ó ń so èso púpọ̀ yìí, tí àgbẹ̀ yẹ kí wọ́n máa rín ẹ̀rín wípé inú àwọn dùn bíi tàtijọ́, kàkà bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ wọ́n máa ń fọwọ́ nukun mú mọ̀ ni. Púpọ̀ nínú àgbẹ̀ ló máa ti lọ jẹ gbèsè sílẹ̀ látara nǹkan tí wọ́n fi fín láti pa kòkòrò eléyìí tó lè máa dà láàmú, tí wọ́n fi fín, tí wọ́n fi máa tọ́jú rẹ̀ kó tó di pé yóò so èso tí ò ní jẹ́ kí èso rẹ̀ kó máa rì, tí ò ní jẹ́ kí èso rẹ̀ kó máa bàjẹ́ kó tó di pé yóò di ohun tí ó tó ká. Ṣùgbọ́n gbèsè tí wọ́n ti jẹ sílẹ̀ nídìí kòkó yìí kò jẹ́ kí wọ́n lè jẹ èrè mọ́ lórí ẹ̀ nígbà tí wọ́n bá tà á lópin ọdún. Ẹ̀yin ìjọba wa, ṣe bá wa ná owó lérí kòkó, ṣe bá wa gbé èso kòkó, ṣe bá wa gbé lárugẹ bíi tàtijọ́. Gbogbo ẹ̀yin ìjọba wa, ṣe ràn wá lọ́wọ́ kẹ́ ẹ ran àwọn àgbẹ̀ lọ́wọ́, kẹ́ ẹ bá wa sípọ́nsọ̀ kòkó. Kò sí àwọn tó máa ń ra kòkó lábúlé mọ́. Bí àgbẹ̀ bá máa ta kòkó, wọ́n á ṣẹ̀ṣẹ̀ tó ń rù ìwọ̀nba tí wọ́n bá ní, wọ́n ó ṣẹ̀ṣẹ̀ tó ń rù lọ sí gboro, wọ́n á tún gbé dé gboro, àwọn tí wọ́n tó ń tà á fún lọ́hùn wọ́n á tún dé wọn mọ́lẹ̀. Ẹni tí ò ṣe níbẹ̀ òun ló wá ń jẹ jùlọ. Àwọn kan tí wọ́n pera wọn níjọba ń kọ́ tí wọ́n tún máa lọ gbowó lọ́wọ́ wọn lọ́dọọdún, wọ́n á ní àwọn fẹ́ gbowó lẹ̀, àwọn fẹ́ gbowó agirikọ́sọ́rọ́ kìnní kan, àwọn fẹ́ gba owó oríṣiríṣi eléyìí tí ò nítumọ̀. Bẹ́ẹ̀ nígbà tí àgbẹ̀ bá ń jìyà, wọn ò ní lọ síbẹ̀ lásìkò tí àgbẹ̀ bá ń jìyà. Ẹ̀yin ọjọ́ tó àsìkò láti máa kéré, ìgbà yẹn ni wọ́n rán àwọn kan lọ, wọ́n á ní àwọn wá láti mínísírì kan, àwọn wá gba owó lọ́wọ́ wọn, owó oko, àwọn wá gba owó ìjọba lọ́wọ́ wọn. Kí ni ìjọba ṣe fún àwọn àgbẹ̀ tí wọ́n lọ ń gbowó lọ́wọ́ wọn? Èmi ò sọ pé kẹ́ ẹ má gbowó lọ́wọ́ wọn o, ṣùgbọ́n ẹ ràn wọ́n lọ́wọ́ bíi tàtijọ́. Kòrìkòrì mélòó lọ kó lọ fún àgbẹ̀? Gamalin mélòó lẹ kó lọ fún àgbẹ̀ wípé kí wọ́n ó lò ó, ẹ yá wọn lówó pé kí wọ́n ó lò kí wọ́n fi di òpin ọdún kí wọ́n wá dá owó ẹ̀ padà bí àwọn ìjọba tàtijọ́ ṣe ń ṣe. Bí ìjọba ayé àtijọba rí wípé kòkó, ibi tí wọ́n fẹ́ gbin kòkó sí, ǹjẹ́ ilẹ̀ ẹbẹ̀ ó gba kòkó bí, wọ́n lọ bá wọn yẹ ilẹ̀ ẹbẹ̀ wò, wọ́n sì lójú kòkó tí wọ́n lọ kó fún wọn ń bẹ̀. Mélòó ni àwọn ìjọba wa ń ṣe lónìí? Lóòótọ́ wọ́n kọ́ kòkó research níbi tí wọ́n ti máa lọ ṣe àyẹ̀wò, tí wọ́n ti máa lọ kọ́ ẹ̀kọ́ nípa bí wọ́n ṣe ń ṣe kòkó, bí wọ́n ṣe ń lo kòkó, bí wọ́n ṣe ń gbìn, bí wọ́n ṣe máa gbìn, gbogbo ìtọ́jú nípa kòkó, obì, kọfí, gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀kọ́ nípa ẹ̀ ní kòkó research ní ìdí ayùn rẹ̀ nìbàdàn. Ṣùgbọ́n lónìí, ǹjẹ́ ẹ̀kọ́ yìí ń lọ geere bó ṣe yẹ kó lọ? Bó bá tiẹ̀ lọ geere bó ṣe yẹ kó lọ, ǹjẹ́ wọ́n ń lo ìlànà ẹ̀kọ́ yìí bó ṣe yẹ kí wọ́n lò? Àwọn tí wọ́n ń jáde ń bẹ̀, ǹjẹ́ wọ́n ń sponsor wọn láti lè lọ máa gbin kòkó, láti lè máa lọ gbin kọfí mọ́? Èmi ò fojú ara mi rí kọfí mọ́ ní Nàìjíríà o. Àwọn olówó yìí náà ni wọ́n ń mu kọfí wẹ̀ lẹ́nu tálákà. Èso kọfí èmi ò mọ̀ rí mọ́, ó ti pẹ́. Kódà ó ti lé ní 30 ọdún tí mo ti fojú mi kan èso kọfí. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìjọba, owó epo tá a ranjú kankan mọ́ yìí, wọ́n ti mọ̀ ọ́n tán lè eégún ọdún. Bí wọ́n bá ní ó kí oníkálukú
kó máa mójútó ọrọ̀ ajé ọ̀dọ́ rẹ̀. ǹjẹ́ kòkó yìí kì í ṣe ara ọrọ̀ ajé àwa tí a pèrè àwa ní Western Region ní bíbí? ṣùgbọ́n ẹ̀yin ìjọba wa kàkà kẹ́ ẹ sponsor wọn nǹkan tó jẹ́ tiwa ń bí ntí ó yẹ ká mójútó ńlá mójútó. ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú wa wò ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. Yorùbá ronú ẹ wò Yorùbá ronú ẹ jẹ́ ká ronú wa wò ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. Yorùbá ronú ẹ wò ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. Yorùbá ronú ẹ wò Yorùbá ronú ẹ jẹ́ ká ronú wa wò ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. gbogbo ẹ̀yin ìjọba tí ẹ̀ ń gbọ́ mi, bí ẹ bá láǹfààní àti gbọ́ mi tàbí ẹ bá rí ẹni tó ní àǹfààní àti súnmọ́ ìjọba, èmi kàn rọ̀ wọ́n ni, èmi ò bú wọn o, èmi mà rọ̀ wọ́n ni pé kí wọ́n gbìyànjú láti lọ sí oko, kí wọ́n lọ wo ìyà tí àgbẹ̀ ń jẹ lóko. àgbẹ̀ náà lẹ́tọ̀ọ́ sí ní tó dára. ǹjẹ́ kò yẹ kí ọmọ àgbẹ̀ kí ọmọ tiwọn náà kí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ tó dáa bí? láyé àtijọ́ náà ti ń fi owó kòkó tọ́mọ lọ sí yunifásitì. lásìkò sìn ín àgbẹ̀ tó bá gbin kòkó tí ó bá gbin nǹkan míì mọ́, ọmọ rẹ̀ ò ní kọjá primary school. èso kòkó, ìyàwó abàtẹ́rọ̀gọ̀dì tó dọ́kọ̀ dúró di ọlọ́sìnsìn. tá a fẹ́ gbin kòkó ipa méjì ni wọ́n máa ń nọ́ọ̀sì a dẹ̀ máa ń gbin síìdì ẹ̀ yẹn ó dì dìpẹ́ǹdì bí ọwọ́ lè bá ṣe tí wọ́n bá gbin síìdì nọ́ọ̀sì ọ̀tọ̀ wọ́n máa kòkó pọ̀ sí la máa ṣe fún yẹn a máa sọ sínú a máa bu ẹ̀pẹ̀ sínú lẹ́lọ́ yẹn tá a máa fi sínú ẹ̀ tí wọ́n bá ti dàgbà á wá òfun á gbé sínú ilẹ̀ so tó bá ti tó bí kòkó bẹ̀ láti bí ọdún mẹ́ta ló máa ti bẹ̀rẹ̀ sí ní yọ fúláwà ọdún kẹrin ló máa fi gbé ọmọ jáde. nǹkan tèmi rí ní àárín yẹn nìyẹn lẹ́yìn ọdún mẹ́rin yẹn kò dẹ̀ sí ọ̀kan mọ́ kí ọmọ agbádùn ẹ̀ lọ lókù. ọmọ bá àrọ́bá ní bàbá àtàn. bí púpọ̀ nínú wa ọ̀bá tiẹ̀ máa tí wọ́n ń pè ní kòkó sì jẹ́ ká lọ gọ́gọ́ ẹ̀ ká wo ohun tí wọ́n ń pè ní kòkó ká mọ iṣẹ́ tó ń ṣe pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ nílẹ̀ nàìjíríà pàápàá jùlọ ní ọ̀dọ̀ wa ní Western Region níbi ipa tí kòkó kó lórí ìlọsíwájú ní ọ̀dọ̀ wa ń bí. gbogbo àwa tá ń láǹfààní àti gbọ́ mi, ẹ bá mi share program ẹ bá mi subscribe sí iná ò ní tán owó yín. ẹ jẹ́ ká bójú wẹ̀yìn láyé ọjọ́ sí ẹ jẹ́ ká bójú wòlẹ̀ níbi tí adé dúró ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. Yorùbá ronú ẹ wò Yorùbá ronú ẹ jẹ́ ká ronú wa wò ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú wa wò gbogbo ọmọ Odùduwà. ẹ jẹ́ ká bójú wẹ̀yìn sáyé ọjọ́ sí. kò ságbẹ̀ lóko mọ́, ará oko ti darí wálé. ìwọ̀nba àwọn tó kù ń bẹ̀ ìyà ni wọ́n ń jẹ. gbogbo àwọn tó yẹ kó mọ́ ṣàgbẹ̀ àwọn ni wọ́n di ọlọ́kadà kálù, àwọn ni wọ́n di ọlọ́kadà káàkiri ìgboro. púpọ̀ nínú àwọn ọmọ tó lọ sí ilé ẹ̀kọ́ tí wọ́n lọ sí agriculture tí wọ́n lọ read agric ní yunifásitì gbogbo wọn pọ́wọ́tá wọ́n jáde tán wọn ò ríṣẹ́ sí mọ́. púpọ̀ nínú wọn ló wá ń ṣe yahoo tẹ́ wá ń fìbọn fi ọ̀pá lé wọn káàkiri ìlú. ìjọba lọ́wọ́ ń bẹ̀, gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀. ẹni tó lọ fi owó ribiribi kàwé ṣé kò ní jẹun àbí kò ní ríṣẹ́ àbí ò ní wáṣẹ́?
iṣẹ́ tó lọ kọ́ ìdásẹ́lẹ̀ débi pé kí wọ́n lè rí iṣẹ́ yẹn sí ọ̀nà mélòó ni ẹ ti dá agric sílẹ̀ àtàgbẹ̀ oní nǹkan ọ̀sìn àti àgbẹ̀ alárojẹ àti àgbẹ̀ aládàá-ńlá mélòó ni ẹ̀yin tí ẹ jẹ́ ìjọba tẹ́ ẹ dá sílẹ̀ tẹ́ ẹ gba àwọn ènìyàn wípé kọ́ mọ̀ wá ṣiṣẹ́ ń bẹ̀. ṣebí iléeṣẹ́ kan ló ń ṣe kòrìkòrì láyé àtijọ́ ṣebí iléeṣẹ́ kan ló ń ṣe gamalin ṣebí iléeṣẹ́ kan ló ń ṣe àwọn nǹkan tí àwọn àgbẹ̀ ń lò látijọ́. kí ló dé àdáàrú àwọn nǹkan bẹ́ẹ̀ sílẹ̀ kí àwọn student kan máa lọ ṣiṣẹ́ níbẹ̀ kí àwọn kan máa lọ supply ẹ̀ sóko kí àwọn kan máa mójútó àwọn tó wà lóko kí iṣẹ́ àgbẹ̀ kó tó lè bá àtún ga sókè síbí àwọn kan ló ń ṣe fertilizer iléeṣẹ́ wo ni ẹ dá sílẹ̀ tó ń ṣe fertilizer iléeṣẹ́ wo ni ó ń ran àgbẹ̀ lọ́wọ́ yàtọ̀ sí èyí tí àwọn aládàáni tí wọ́n bá dá sílẹ̀ tí wọ́n gbé owó gegere lé lórí. ẹ̀yin ìjọba ó dọwọ́ wa Àtẹnuwíjọ́ ni orúkọ tèmi ní ìkànnì Àtẹnuwíjọ́ TV àròyìn ẹ bá wa dá sí i gbogbo yín lẹ mọ ipa tí kòkó kó lórí yín lórí ọ̀pọ̀lọpọ̀ yín láyé àtijọ́ púpọ̀ nínú yín ló jáde ní yunifásitì Ilé Ifẹ̀ púpọ̀ nínú yín ló jáde ní yunifásitì Ilé Ifẹ̀ púpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ yín ló ná owó ẹ̀kọ́ ọ̀fẹ́ owó kòkó náà ni wọ́n fi ṣe láyé àtijọ́ láyé Awólọ́wọ̀ púpọ̀ nínú ẹ̀yin tí ẹ lo ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ẹ wà nínú ìjọba lónìí àbòsí nìyẹn àbòsí lẹ̀ ń ṣe o nítorí wípé n tó wò yín dàgbà ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ẹ̀sọ́ digi burúkú owó kòkó tó sọ yín dèèyàn tó dá ẹ̀kọ́ ọ̀fẹ́ sílẹ̀ tó dá yunifásitì tẹ́ ẹ lọ sílẹ̀ tó lànà káàkiri ìlú nígbà táwọn ìjọba wa wà níbẹ̀ àwọn ìjọba ayé àtijọ́ láyé àwọn bàbá wa Awólọ́wọ̀ àti àwọn ìjọba míì tán nífẹ̀ẹ́ Nàìjíríà nígbà tí wọ́n wà níbẹ̀ owó kòkó ni wọ́n fi ṣe ribiribi eléyìí tí ẹ̀yin tó gbé ẹ̀yin ga tí ẹ ti àkàbà ẹ̀ ga sókè ẹ ti àkàbà ẹ̀ ga sókè tán ẹ ti àkàbà dànù ẹ tàkìtì pàkọ́ sí owó kòkó ẹ tàkìtì pàkọ́ sí iṣẹ́ àgbẹ̀ dọwọ́ kálukú ẹ̀yin ìjọba wa ẹ padà sí orí owó kòkó èso tó dára ni èso alálùbáríkà tí mo sì ní ìgbàgbọ́ wípé tí a bá sì padà sórí ẹ̀ yóò túbọ̀ ran Nàìjíríà lọ́wọ́ nínú ọrọ̀ ajé iṣẹ́ àgbẹ̀ yóò padà ran Nàìjíríà lọ́wọ́ ẹ dá iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ ẹ employ àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n lọ sí agric ní yunifásitì ní ilé ẹ̀kọ́ káàkiri ẹ jẹ́ kí wọ́n ríṣẹ́ sí i. nípa ohun ọ̀gbìn míì a sì wà lórí iṣẹ́ àgbẹ̀ kí ni ohun tí a fẹ́ yẹ̀wò tó jẹ́ pé kìkìdá ara rẹ̀ owó ni ewé orí rẹ̀ owó ni igi ara rẹ̀ owó ni egbò òdì rẹ̀ owó ni èso rẹ̀ owó ni oje ara rẹ̀ owó ni. igi tá à ń perí ó jẹ́ igi tó jẹ́ pé kìkìdá ara rẹ̀ pátápátá owó ni ìyẹn ni a fi ń pè ní igi owó tí àwọn àgbẹ̀ tí wọ́n fi máa ń pè ní igi owó. igi kíwá ni òun náà ni igi ọ̀pẹ palm tree igi ọ̀pẹ. igi ọ̀pẹ jẹ́ igi tó jẹ́ pé ó jẹ́ alálùbáríkà igi fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé gbogbo ohun tó wà lára ẹ̀ pátápátá òun ni wọ́n fi ń ṣòwò gbogbo ohun tó wà lára ẹ̀ pátápátá òun ló wúlò kò sí àyọkúrò kò sí àṣàdànù rárá nínú gbogbo ohun tó wà ní ara igi tá à ń sọ yìí. bí ẹ bá gé ewé orí rẹ̀ òun ni wọ́n ń lò tí wọ́n fi ń ṣe ìgbálẹ̀ ìyẹn ọwọ̀ tí a fi máa ń gbálẹ̀. bí wọ́n bá gé ewé orí rẹ̀ òun ni wọ́n ń lò tí wọ́n fi ń ṣe apẹ̀rẹ̀ ìyẹn tí àwọn kan ń pè ní agbọ̀n àwọn kan ń pè ní apẹ̀rẹ̀. eléyìí tó jẹ́ handcraft eléyìí tó jẹ́ iṣẹ́ ọwọ́ fún ẹlòmíì tí wọ́n ń ṣe ní àṣejẹun. bí ẹ bá wo igi ara rẹ̀ wọ́n máa ń lò tí wọ́n bá là á wọ́n á máa fi kan ilé. bí ẹ bá wo igi ara rẹ̀ bí wọ́n bá là á wọ́n á máa lò láti fi ṣe oríṣiríṣi láti fi ṣe àtíbàbà láti fi ṣe oríṣiríṣi nǹkan náà máa ń fi igi ọ̀pẹ ṣe. kódà wọ́n á máa la igi ẹ̀ tí wọ́n á máa là dáná wọ́n á máa la igi ẹ̀ wọ́n á máa ṣe nǹkan tó wúlò lọ́pọ̀lọpọ̀ lóríṣi. ká wá bọ́ sí èso orí rẹ̀. èso orí ọ̀pẹ yìí ó ní ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tá a máa sọ lénìí
síwájú ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí èso orí rẹ̀ ẹ jẹ́ ká bọ́ sí ara oje ara rẹ̀, oje tó ń jáde lára ọ̀pẹ òun ni wọ́n ń pè ní ẹmu funfun lògùn bà. Eléyìí tí àwọn olóyìnbó ń pè ní palm wine yìí ó jẹ́ tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ìṣefàájì láyé àtijọ́. Wọ́n máa ń mú, wọ́n máa ń dùn, wọ́n máa ń fi ṣe fàájì. Wọ́n á máa lò nílé àná, wọ́n á máa fi ṣe fàájì lágbo àríyá, wọ́n á máa lo ẹmu funfun. Bákan náà ẹmu funfun yìí ó wúlò púpọ̀ lóríṣiríṣi. Òun náà ni wọ́n máa ń ṣe bákan, wọ́n á fi oríṣiríṣi nǹkan mọ́. Nígbà tí wọ́n bá ṣe ó tó ní tí ó tó ń sọ ọ́ dà. Bákan náà ẹ jẹ́ ká lọ sí orí èso orí rẹ̀. Èso orí ọ̀pẹ tá à ń perí òun ni wọ́n ń lò láti fi ṣe epo pupa tó ń pè ní palm oil. Epo pupa, báwo ni wọ́n ṣe máa ń ṣe epo pupa? Báwo ni ó ṣe wúlò fún gbogbo wa? Kò sí ẹ̀dá kan tí ò ṣàì jẹ epo pupa. À ń jẹ níbí nílẹ̀ Nàìjíríà ń bí, wọ́n ń jẹ nílùú òyìnbó, wọ́n ń jẹ nílẹ̀ adúláwọ̀ káàkiri. Kódà àwọn òyìnbó ń jẹ epo pupa, èyí tí a ń pè ní palm oil. Gbogbo àwa tí a pera wa ní èèyàn ńláńlá, gbogbo wa ni à ń jẹ epo pupa. Ṣùgbọ́n gbogbo àwa tá à ń jẹ yìí, ǹjẹ́ a mọ̀ bí wọ́n ṣe ń ṣe é? Ǹjẹ́ a mọ̀ tí ojú àwọn tí wọ́n ń ṣe epo pupa, ǹjẹ́ a mọ̀ tí ojú wọn ń rí lẹ́kù? Gbogbo eléyìí òun la ó jẹ́ ká mọ̀, tá ó mú wá sí ojú ìwòran wa. Báwo ni wọ́n ṣe ń gbin igi ọ̀pẹ? Eléyìí náà jẹ́ lára ohun tí a máa gbé yẹ̀wò lónìí. Àgbẹ̀ tó ń gbin igi ọ̀pẹ, àjọ yànnàná ẹ̀, àjọ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Bí wọ́n bá fẹ́ gbin igi ọ̀pẹ, báwo ni wọ́n ṣe máa ń gbìn? Ẹ gbọ́ lẹ́nu àgbẹ̀ wa. Mo jẹ́ kan nínú àwọn àgbẹ̀ ọlọ́pẹ tó dẹ̀ mọ̀ nípa ọ̀pẹ níwọ̀nba àgbà díẹ̀. Àkọ́kọ́ ná nípa ọ̀pẹ, bá ṣe ń gbin ọ̀pẹ àgíríkì, à ń gbin ọ̀pẹ àgíríkì. Tán bá ti nọ́ọ̀sì ẹ̀, tán bá ti kó fún wa, a máa gbìn. Ó níye ẹsẹ̀ bàtà tá ń lò láti gbìn. Ó kéré tán ẹsẹ̀ bàtà 10 sí 15 ni ààyè tá a máa ń fi sílẹ̀ fún ọ̀pẹ kọ̀ọ̀kan. After ọdún 5 ọ̀pẹ bẹ̀rẹ̀ ní ti ní ṣo tí wọ́n bá ti mọ́nítọ̀ ẹ̀ tó dẹ̀ mójútó. Láàrin ọdún 5 yẹn a gbọ́dọ̀ lo àáké, torí àáké ló wà lẹ́yìn iṣẹ́. A gbọ́dọ̀ lo àáké. Àdá la kọ́kọ́ gbọ́dọ̀ lò, torí pé tí a bá lo àáké lè wọ inú kíní yẹn, tó bá gé ìmọ̀ yẹn ó lè kọlu kíní yẹn débi kó pa ọ̀pẹ yẹn. Àdá la kọ́kọ́ gbọ́dọ̀ lò. After ìgbà náà tọ́pẹ́ yẹn bá ti wá ń develop látò máa lo àáké. Bí àárín ṣe jẹ́ nípa pé a gbin ọ̀pẹ, a bẹ̀rẹ̀ tí ní start láti bẹ̀rẹ̀ kíkọ rẹ̀ nù. Lẹ́yìn tá a bá tọ́pẹ́ yẹn bá bẹ̀rẹ̀ tí ní dàgbà, ìgbà náà látò ẹsẹ̀ wa ké sáwọn tó yẹ pé wọ́n máa ń pa ẹ̀kẹrẹ. Ìtàn pè ní ẹ̀kẹrẹ nìkan tán fi máa ń gun ọ̀pẹ. Bí irin báyìí ló ṣe rí. Àwọn mídíà tó yẹ pé ó jìgìnà mọ́ tí mo ti mú jáde. Ìtàn pè ní àkèrè, òun la fi máa ń kọ ẹyin látòkè. After tá a bá kọ́ tán nìsín, òun náà la tún máa fi sá, tá a fi pieces ẹ̀ tí ó tó di lára odi kó tó di pé bóyá yóò di páàṣì. Èyí ni òjìgì tá a fi máa ń kọ ẹyin. After tán bá kó jọ tán, a máa ké sẹ́ni tó máa bá ní ṣá, wọ́n á sá, tán bá ṣá tán ẹ̀sẹ̀ wá ké sáwọn ìyàwó wa láti ṣí. Ọ̀pẹ táwọn igi ọ̀pẹ gan, igi tó yẹ kó lálùbáríkà, nítorí pé igi ọ̀pẹ oríṣiríṣi nǹkan ló ń bẹ lára ẹ̀. Epo la fẹ́ sọ ni, àbí ihá ara rẹ̀ tó fi ń dáná, àbí èkùrọ́ rẹ̀ tó fi ń produce òróró, àdí àtàwọn oríṣiríṣi nǹkan. Gbogbo nǹkan yìí ló wà lára ọ̀pẹ. Síbẹ̀síbẹ̀ ń bá dé mọ́kọ̀ tán bá ṣe ẹyin tán ṣí tán, látọ̀ ẹ̀ṣẹ̀ wa kó lọ sí mọ́kọ̀ yẹn náà ń pè ní ilé iṣẹ́ tá a ti ń ṣe epo gangan. Nígbà táwọn obìnrin bá kó débẹ̀ tán, wọ́n á dà sínú drum, wọ́n á dáná mọ́, á jiná. After tó bá jiná tán, náà tó ẹ̀ṣẹ̀ tó wá wà sílẹ̀ lẹ̀. After tán bá wà lẹ́tàn, lẹ̀rọ tó wá ẹ̀ṣẹ̀ bá ní lọ. Ẹ̀rọ tó ń bá ní lọ yìí tó bá lọ, torí ẹ̀rọ pólíṣì méjì. Àwọn ẹ̀rọ kan wà tó yẹ pé tá a bá ṣe ẹyin gan, tá a bá kọ ẹyin tán, àwọn ò ní ṣẹ̀ṣẹ̀ ṣe. Àwọn yẹn á máa gbé odi yẹn sínú engine yẹn ni, wọ́n á máa lọ, wọ́n á dẹ̀ máa produce epo jáde lọ́tọ̀. Ọ̀tọ̀ lépo yíhùn. Ṣùgbọ́n ẹ̀rọ kan tún wà tó yẹ pé ẹyin yẹn á ṣe kó tó di pé bọ́yá
a máa mú epo bẹ̀ nígbà tá a bá ṣe lẹ́rọ yọ ṣẹ̀ṣẹ̀ wá lọ ní tiẹ̀ epo yọ lọ́tọ̀ èkùrọ́ yọ lọ́tọ̀ ìhà rẹ̀ yọ lọ́tọ̀ ìgbà náà làwọn obìnrin wọn tó ṣẹ̀ṣẹ̀ tún wá dáná mọ́ tán ṣẹ̀ṣẹ̀ ṣe epo yẹn wà jiná gbọ̀ bá jiná tán náà ṣẹ̀ṣẹ̀ wá rí náà wà gbé sínú kẹ́ẹ̀gì ló tó ṣẹ̀ṣẹ̀ di pé èèyàn gbé wá sínú ilé. ọ̀rọ̀ lẹ́ti gbọ́ lẹ́nu bàbá yìí bí wọ́n ṣe ń gbin igi ọ̀pẹ. ẹ̀rí gbogbo wàhálà tí wọ́n ṣe ní odidi ọdún kìíní kejì kẹta kẹrin karùn-ún kẹfà keje kẹjọ kó tó di pé igi ọ̀pẹ yóò wá ṣẹ̀ṣẹ̀ máa wá so èso kó tó wá ṣẹ̀ṣẹ̀ di pé yóò tó wá ká ọkàn yóò tó ká ọkàn ṣẹ̀ṣẹ̀ wá tó balẹ̀ lórí ẹ̀ wípé oúnjẹ láti máa jẹun ọ̀pẹ ó tó. gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olówó wa gbogbo ẹ̀yin ìjọba wa àní mo tẹnumọ́ pé kẹ́ ẹ bá wa súnmọ́ àwọn àgbẹ̀ ọ̀nà tí ẹ lè gbà ràn wọ́n lọ́wọ́ ó pọ̀ púpọ̀. ẹ̀gbọ́n tí bàbá yìí wí wọ́n ní àyàngbẹ ajá dùn kájá ó tó gbẹ̀sẹ̀ bí nǹkan kan ni a ó máa jẹ kí ni nǹkan tí àwọn àgbẹ̀ yìí ń jẹ kó tó di pé àwọn èrè oko wọn wọ̀nyí ń jáde. gbogbo ilé ńlá fẹ́ ìrànlọ́wọ́ tá a fẹ́ kẹ́ ẹ bá wa ṣe fún àwọn àgbẹ̀ ẹ súnmọ́ wọn ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká boost iṣẹ́ àgbẹ̀ kí owó tún lè bá àtúnpọ̀ yanturu sí i ní orílẹ̀-èdè wa Nàìjíríà ń bí. ẹ̀ ń pé kíkálukú ó padà sóko eléyìí wá rọrùn bí nítorí wípé ẹni tó ń gbé nígboro tẹ́ ẹni kó padà sóko níbi tí ò sí social amenities kankan kò sí ohun àmúdẹrùn kankan kò sí iná kò sómi tó dáa lábúlé ń bẹ̀ ẹ wá ní kẹ́ni tó ń gbé nígboro kó padà sóko eléyìí ṣòro púpọ̀ eléyìí ó nira. ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn èèyàn wọ́n ń rọ́ kúrò gìrìgìrì mass urban wọ́n ń wá sí ibi tí ilẹ̀ gbé lójú àwọn náà ń kúrò lábúlé wọ́n ń wá sí ìgboro eléyìí tó fà á tí rural area tó fi ń fà tí urban area tó fi ń kún ní gbogbo ìgbà. bí ilé bá rí bí oko ní tó kò rí bí ilé kálukú ò ní kúrò níbi tó bá wà. ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn àgbẹ̀ wa àtàgbẹ̀ tó ń gbé kòkó àtàgbẹ̀ tó ń gbé ọ̀pẹ. orúkọ mi ni Asifu Arimi Adikanbi mo jẹ́ ọmọ bíbí àárọ̀ mi àgbẹ̀ oníkòkó ni mí so kí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé igi kòkó ó jẹ́ nǹkan tó mú jáde lọ́pọ̀lọpọ̀ so ó dìpẹ́ndì bí wọ́n bá ṣe tọ́jú ẹ̀ sí o a ó fin ni a ó ṣan kò fún ni. tí wọ́n máa jẹ fún wọn nípa ríràn wọ́n lọ́wọ́ wọ́n ní kú iṣẹ́ ní mú orí iṣẹ́ yá ṣebí nígbà tí ó bá di owó tán yóò jọ wúlò fún gbogbo wa ni torí wọ́n tà á kúrò ní abúlé wọ́n sì gbé wá sí ìgboro níbi tí àwa tá àti láǹfààní láti mọ bí wọ́n ti ń ṣe rẹ̀ táwa ó sì máa jẹ ní àjẹgbádùn táwa máa jẹ ní àjẹ ní ìgbẹ̀dẹ̀ múkẹ́ tó jẹ́ pé àwọn náà tí wọ́n ṣe àwọn náà ò ní kábàámọ̀ wípé àwọn ṣiṣẹ́ àgbẹ̀. gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí ẹ bá wa súnmọ́ àwọn ìjọba wa ẹ bá wa sọ fún wọn wípé kí wọ́n boost iṣẹ́ àgbẹ̀ nípa pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́. gbogbo ẹni tí wọ́n bá yàn wípé kó súnmọ́ àgbẹ̀ bíi commissioner for agric minister for agriculture commissioner for agriculture gbogbo àwọn wọ̀nyí wọ́n láǹfààní láti máa lọ bẹ oko wò kì í ṣiṣẹ́ ọ́fíìsì nìkan. ẹni tí a pè ní àgbẹ̀ kì í jókòó sọ́fíìsì ẹni tẹ́ ẹ bá ti yàn tó jẹ́ minister fún agriculture onítọ̀hún kò ti kúrò ní alákọ̀wé ó ti di àgbẹ̀ ó di kó máa súnmọ́ àwọn àgbẹ̀ kó máa mọ kí ni wọ́n fẹ́ kí ni wọ́n nílò. gbogbo ẹni tí a bá ti pè ní commissioner for agriculture wọ́n ní láti súnmọ́ àwọn tó ń ṣiṣẹ́ agric wọ́n ní láti lọ sí bẹ́ẹ̀ tí ń lọ sí ilé ẹ̀kọ́ tẹ́ ti ń kọ́ ẹ̀kọ́ nípa agriculture náà gbọ́dọ̀ tún máa lọ síbi tí wọ́n ti máa ṣe practical ìyẹn ní abúlé ko kí wọ́n máa súnmọ́ àwọn àgbẹ̀ níbẹ̀ kí wọ́n máa mọ bó ṣe ń lọ kì í ṣe pé ọ́fíìsì nìkan ni wọ́n ti ń ṣiṣẹ́ àgbẹ̀ kò sí oko òwò náà fẹ́ ro nínú ọ́fíìsì àdá òwò náà fẹ́ fi roko nínú ọ́fíìsì ńbẹ̀ tó fi jẹ́ pé commissioner for agriculture inú ọ́fíìsì ló ń gbé minister for agriculture inú ọ́fíìsì ló ń gbé.
gbogbo ẹni tí a bá ti iṣẹ́ tí wọ́n bá ti yan oníkálukú sí, ẹ sún mọ́ àwọn tó ń ṣe. ẹni tí wọ́n bá sọ pé kó máa ṣiṣẹ́ ọ̀nà tó jẹ́ minister for àwọn tó ń tún ọ̀nà ṣe, wọ́n kì í fojú ọ̀nà lẹ̀, wọ́n máa lọ ibẹ̀ wọ́n á wò lóòrèkóòrè. kí ló dé tí ẹ̀yin tó jẹ́ minister for agriculture tẹ́yin ò kúrò lọ́fíìsì tó jẹ́ pé ẹ ò lè lọ sọ́dọ̀ àwọn àgbẹ̀ lábúlé kó kẹ́ ẹ lọ mọ kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. gbogbo ẹ̀yin ìjọba wa, ọ̀rọ̀ tá à ń sọ yìí yé wa o, ṣùgbọ́n mi ò fẹ́ ká kọ́ etí kò sí. ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lórí igi ọ̀pẹ. igi ọ̀pẹ jẹ́ igi tó jẹ́ pé bí a bá láǹfààní àti mójútó, òun náà jẹ́ ọ̀kan nínú èyí tí yóò máa pawó fún wa ní orílẹ̀-èdè wa ní Nàìjíríà ń bí. bí ẹ bá wo àwọn ẹ̀há ibì kan ní ilẹ̀ Nàìjíríà ń bí, àwọn ìjọba tó lọ tán ti lọ sẹ́yìn, gẹ́gẹ́ bí mo ti ń sọ, àwọn wọ̀nyí wọ́n ti gbìyànjú púpọ̀ nípa iṣẹ́ àgbẹ̀. bí ẹ bá fẹ́ já ẹ̀rọ mi, ẹ lọ sí Ondo State ní ìpínlẹ̀ Ondo, ẹ lọ sí ibì kan tí wọ́n ń pè ní Igbótako, ẹ lọ sí ibì kan tí wọ́n ń pè ní Òkìtìpupa. ẹ lọ síbẹ̀, ẹ lọ wo ohun tí àwọn ìjọba tó kọjá lọ tí wọ́n fi igi ọ̀pẹ dá lára níbẹ̀, tí wọ́n gbìn síbẹ̀ tó sì pọ̀ yanturu lọ́tún lósì tẹ́ ẹ bá ń lọ ẹ mọ̀ rí. ṣùgbọ́n lónìí kò sí àmójútó fún àwọn igi ọ̀pẹ yìí mọ́. púpọ̀ nínú wọn ni wọ́n ń so, ṣùgbọ́n eku, ọ̀kẹ́rẹ́, òkété ló ń jẹ wọ́n, tó jẹ́ wípé kò wúlò fún àwa ẹ̀dá ènìyàn láti jẹ mọ́, nítorí pé kò sí àmójútó láti ọ̀dọ̀ ìjọba wa, kò sí àmójútó látọ̀dọ̀ ẹnìkankan mọ́. ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. tí ẹ bá dé ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ lọ ibì kan tó ń pè ní Ọdẹ́yínká. tí ẹ bá kúrò ńbẹ̀, ẹ lọ sí ibì kan tó ń pè ní Ayétòrò. ẹ kúrò ńbẹ̀, ẹ rìn káàkiri, ẹ lọ síbi tó ń pè ní Òwu. ẹ ó rí igi ọ̀pẹ, ohun tí wọ́n fi ń dá lára. ẹ wo igi ọ̀pẹ tí wọ́n gbìn síbẹ̀, ṣùgbọ́n tí àmójútó rẹ̀ ò pọ̀, yàtọ̀ fún ìwọ̀nba tí àwọn àgbẹ̀ tí wọ́n rọ àmójútó ń bẹ̀. ẹ̀yin tí ẹ jẹ́ olórí wa, tí ẹ jẹ́ ìjọba wa, ẹ̀yin ò ṣe súnmọ́ bẹ̀ kẹ́ ẹ lọ wò ó kí ni wọ́n fi igi ọ̀pẹ dá lára. ẹ̀yin ẹ̀ ṣe jẹ́ ká wò ó pé ní nǹkan tí a tún lè ṣe tí yóò tún fi rú gọ́gọ́ jù bẹ́ẹ̀ lọ tó wó fi máa jáde ńbẹ̀. bí a bá kúrò ńbẹ̀, ẹ lọ sí ìpínlẹ̀ Èkìtì, bákan náà lẹ́ ò sì rí. ẹ wá kọjá lọ sí ilẹ̀ Ìgbò, àwọn náà wọn ò fi igi ọ̀pẹ ṣeré, wọ́n ń gbìn, àwọn náà ń lò bí ipa wọn ṣe mọ. ìwọ̀nba tí kúlùkù wọn ń ṣe ní iṣẹ́ àgbẹ̀ ńbẹ̀, ó ní ìwọ̀nba tí èmi àti yín tá à ń rí jẹ ní epo pupa. ẹ sì jẹ́ ká mójútó, káwa náà kó lè mọ export epo pupa kúrò níbí ní ọ̀pọ̀ yanturu lọ sí àwọn ìlú míì, gẹ́gẹ́ bí country kan tí wọ́n ń pè ní Malaysia. ṣebí Malaysia yìí, a gbọ́ nínú ìtàn wípé Nàìjíríà ń bí ni wọ́n ti wá gba èkùrọ́ tí wọ́n lọ gbìn lọ́dọ̀ wọn lọ́hùn. ẹ lọ wò ó lẹ́nìí, epo pupa jẹ́ ara ìkan nínú tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé ní ọ̀dọ̀ wọn ń bẹ̀. gbogbo àwa tí a jẹ́ olórí Nàìjíríà, ẹ jẹ́ ká ronú. orílẹ̀-èdè tá à ń perí yìí, wọn ò ní ọrọ̀ ajé míì. bẹ́ẹ̀ yìí bíbá iná sọ pé wọ́n ti wá gba èkùrọ́ lọ́pọ̀ yanturu tí wọ́n lọ gbìn lọ́dọ̀ wọn lọ́hùn, tí wọ́n fi ń ṣiṣẹ́ sí, tó fi di pé epo pupa ọ̀hún ó wá ní tí a tún import látọ̀dọ̀ wọn wá sí Nàìjíríà ń bí. ó yẹ kí ojú ó gbà wá tì nígbà tí ọmọ aláṣọ tó ń wà kísà, tí ọmọ elépo tó ń jẹ ọ̀tẹ̀, tó ń jẹ àtẹ́, nígbà tí ọmọ ẹlẹ́ran tó ń jẹ egungun. ẹ jẹ́ ká múra sí iṣẹ́ àgbẹ̀, ẹ jẹ́ ká yàn án láàyò, ẹ jẹ́ ká ṣe àmójútó rẹ̀ gẹ́gẹ́ bí èmi sì ń tẹnu mọ́, gẹ́gẹ́ bí àwọn tó wà lóko. ẹ jẹ́ ká súnmọ́ wọn, ẹ jẹ́ ká ṣùgbà wọn, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ nípa gbígbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ. wọ́n ní kú iṣẹ́ ní mú orí iṣẹ́ yá. ìwọ̀nba tí wọ́n ń ṣe yìí náà, ẹ jẹ́ ká gbárùkù tì wọ́n. ẹ jẹ́ ká, bó bá jẹ́ pé ọ̀pẹ tí wọ́n ń lò tó bá jẹ́ pé ó bá ti dàgbà, èlé tó ti gbó, ẹ jẹ́ ká kí wọ́n wá igbó míì tó dára. ìjọba ẹ lè ṣe, ẹ lọ wá ibi tí igbó wà, ẹ gbé àwọn ọ̀pẹ yìí síbẹ̀. kàkà bẹ́ẹ̀ ń ṣe là ń ta ilẹ̀ fún àwọn oníjọsìn, àwọn ẹlẹ́sìn lókù tá à ń ta ilẹ̀ fún ilẹ̀ tó yẹ ká lò fún agric. ọ̀pọ̀lọpọ̀ àdúrà láì ṣiṣẹ́ òfo asánbánsá ni. àdúrà nìkan là ń gbà apá iṣẹ́ àgbẹ̀ tì. ǹjẹ́ bíbélì la máa jẹ àbí kùránì la máa fàya tá a máa ṣe tá a máa jẹ? ẹ jẹ́ ká mójútó iṣẹ́ àgbẹ̀
ẹ jẹ́ ká sún ẹ̀yin tí ẹ jẹ́ olórí wa, ẹ súnmọ́ àwọn àgbẹ̀, ẹ bá wa rú wọn lágbára. Ẹ ra ọkọ́ fún wọn, ẹ ra àdá fún wọn, ẹ ràn wọ́n lọ́wọ́. Àwọn náà ò ní fojú àìmoore wò yín nígbà tó bá yá, tó bá tilẹ̀ yẹ pé kí àwa náà ó ní nǹkan tá a máa gbà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí owó orí. Nígbà tí àwọn náà bá ti ń rówó, kò ní ní wọn lára láti san owó orí tó yẹ kí wọ́n san lórí ilẹ̀ tí wọ́n ń lò, lórí ara wọn, lórí irinṣẹ́ tí wọ́n ń lò. Ojoojúmọ́ ọdọọdún là ń gbọ́ pé ìjọba ó ya iye owó kan bàǹtàbàǹtà sọ́tọ̀ fún lílo iṣẹ́ ọ̀gbìn, fún lílo iṣẹ́ agriculture, fún lílo iṣẹ́ gbogbo eléyìí máa ń fọ́ wa lórí nígbà tá a bá ń gbọ́ tí a ò sì rí àbáyọrí rẹ̀ tá a mọ ibi tó ń yọrí sí. Wọ́n ní wọ́n ra nǹkan kan, wọ́n ra gbá, wọ́n ra wo, wọ́n ra tẹrakútọ̀, wọ́n ra kinní kan. Èmi ò fojú rí kankan nígbà tí mo lọ sádùúgbò wa lóko wa ń bẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera wa níjọba, ẹ jẹ́ á pa àbòsí tì bá a bá fẹ́ kí orílẹ̀-èdè wa kó tẹ̀síwájú nípa mímú iṣẹ́ àgbẹ̀ ká gbé lárugẹ. Púpọ̀ nínú wa tá a wà ní ìjọba lónìí, àgbẹ̀ ló bí wa. Kò sí ẹni tó wà ní Nàìjíríà tí ìran rẹ̀ ò ṣe àgbẹ̀ rí. Àwọn ìlú tó jẹ́ urban area ní Nàìjíríà ń bí, kò sí ìlú náà tí wọn ò tí ì gbin àwọn nǹkan ọ̀gbìn síbẹ̀ rí, tó jẹ́ wípé nígbà tó wá yá ó wá di títà, tí wá di pé a fi ń kọ́ ilé ńláńlá, a fi ń kọ́ àwọn ọ́fíìsì káàkiri. Iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo ẹni bá lóko lẹ́yìnkùlé ẹ̀ kó gbin pákí, gẹ́gẹ́ bí olórin kan ṣe ṣe níjó ní àná. Iṣẹ́ àgbẹ̀ ló máa ń bọ̀ wá. Ẹ̀dá tó bá jí tí ò bá jẹun, onítàn ló mọ̀ bá rẹ̀ sì rí. Kódà bálákọ̀wé jí tí ò jẹun, bólóṣèlú jí tí ò jẹun, yóò mọ̀ bá rẹ̀ sì rí. Gbogbo oúnjẹ tí a lọ ń kó wá látòkè òkun, eléyìí tí à ń pọ̀ tí wá síbí, òun ló ń fa àkóbá sí àgọ́ ara kúlùkù wa. Nígbà tí ẹni tí ò yẹ kó ní àrùn ní iye ọjọ́ orí tó kéré jọjọ, tí wọ́n sì máa kọ̀m̀pléènì àrùn tó máa ń ṣe àwọn 100 ọdún bàbá àti ìyá. Kí ló ń fa eléyìí? Látara àwọn oúnjẹ eléyìí tí a ò pèsè lọ́dọ̀ wa ń bí, tí wọ́n import wá látàrí ṣíṣe ọ̀lẹ nípa iṣẹ́ àgbẹ̀ náà ni. Bí a bá ní oúnjẹ ànító àti àníṣẹ́kù ń bí, a ò ní máa wá ohun tí ò yẹ káàkiri ìlú òdì kejì kí wọ́n máa gbóúnjẹ tí wọ́n wá fún wa níbí. Iṣẹ́ àgbẹ̀ là ń sọ̀rọ̀ nípa ẹ̀, gbogbo ẹni tó bá ń gbọ́, tó ń gbọ́ mi ní àgbọ́yé. À ń sọ̀rọ̀ nípa igi kan tí wọ́n ń pè ní igi ọ̀pẹ, palm tree. Ìwúlò rẹ̀, bí wọ́n ṣe ń gbìn, bí wọ́n ṣe ń lò, ìwúlò rẹ̀, ìwúlò èso orí rẹ̀, ìwúlò ìjẹ ara rẹ̀, ìwúlò igi rẹ̀, ìwúlò egbò rẹ̀. Òun ni nǹkan tí à ń gbé yẹ̀wò ní orí ètò yìí ní wákàtí ọ̀wọ̀ tí ẹ̀ ń gbọ́ mi yìí. Ẹ bá mi share program yìí, ẹ subscribe sí, ẹ like ẹ. Èmi àti yín tá a jọ ń wúra wa. Wọ́n ní òtítọ́ ọ̀rọ̀ ó korò, ṣùgbọ́n kò ní pé a mọ́ sọ̀hún. Gbogbo wa pátápátá la lọ́wọ́ ń bẹ̀. Gbogbo ẹni tó bá yẹ kó ṣiṣẹ́ àgbẹ̀ tó bá láǹfààní láti ṣe, ẹ jẹ́ káwa náà kó ṣe é. Nítorí wípé bó pẹ́ bóyá ibi ẹ̀ka alẹ́, ibi ẹni ẹ̀ka àárọ̀ ń bọ̀. Òwò epo eléyìí tí a gbójú gbọ́kànlé, ǹjẹ́ ẹ̀dá kan a lè máa lọ wa epo kópò òun ọ̀jẹun? Bó tilẹ̀ jẹ́ pé agbójúlé oúnjẹ eléyìí tá à ń kó wá láti òkè òkun, ǹjẹ́ òun náà láàmọ̀ jẹ yípo ọdún tá ò tiẹ̀ ní fẹnu ba èyí tí àgbẹ̀ bá ṣe rárá ni. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká súnmọ́ àwọn àgbẹ̀, ẹ jẹ́ ká bá wọn, ẹ jẹ́ ká gbé wọn lárugẹ, ẹ jẹ́ ká sponsor wọn. Ìkànnì tí ẹ ti ń gbọ́ mi ò ní Atẹnuwijọ TV. Orúkọ tèmi ni Atẹnuwijọ ní ìkànnì Atẹnuwijọ TV. À ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọ̀pẹ, à ń sọ̀rọ̀ nípa igi ọ̀pẹ. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe epo pupa. Ẹ wo àwọn ìyá wa tí wọ́n gbárùkù ti iṣẹ́ epo pupa. Ó dà kí ẹ lè bá jẹ́rìí sí tí mò ń sọ, láti fi jẹ́rìí mi tí mò ń sọ, ẹ jẹ́ ká jọ lọ sí Ẹ̀bú níbi tí wọ́n ti ń ṣe epo pupa, tí wọ́n ti ń fi èso igi ọ̀pẹ
tí wọ́n ti fi ń dára lóríṣiríṣi processing tí wọ́n ṣe kó tó di pé epo pupa ó di jíjẹ gbogbo ẹ̀ ni màá fẹ́ káwò àwọn nǹkan wo ló tún jáde míì látara igi látara èso ọ̀pẹ yìí lára ẹ̀ láti rí èkùrọ́ that is palm kernel eléyìí tí wọ́n ń lò fún àdí palm kernel yìí èkùrọ́ wọ́n ń lò fi ṣe òróró tèmi àti yín ń jẹ palm kernel tẹ́ ń wò yìí tí wọ́n bá fọ́ ohun tí wọ́n fọ́ kúrò lára ẹ̀ ni wọ́n ń pè ní èésan èésan tí à ń wí yìí. a bá ti pa èkùrọ́ tá a bá ti fọ̀ nínú ọ̀gàn òun la máa wà sílẹ̀ lẹ̀ tó bá ti gbẹ àwa Ọ̀yọ́ Ọ̀ṣun a máa ń pè ní èésan ṣùgbọ́n àwọn Ìjẹ̀bú èkúsẹ́ làwọn Ìjẹ̀bú máa ń pè so iná la máa ń fi òun náà dá kò síṣẹ́ mẹ́rin tó ń ṣe. wọ́n tún ti ń lò ó lásìkò yìí fún nǹkan míì àwọn kan ni wọ́n fi ń ṣe ọ̀dà tí wọ́n fi ń ṣe títì ǹjẹ́ bí a bá láǹfààní láti gbin ọ̀pẹ yìí tó pọ̀ yanturu ẹ̀yin ò rí àwọn ìwúlò tí mò ń kà sílẹ̀ yìí ṣé ọ̀dà tó ń jẹ wá níyàn tá ò rí fi ṣe orí títì wa káàkiri ǹjẹ́ ọ̀dà ò ní pọ̀ yanturu tó bá jẹ́ pé wọ́n ń lo èésan lóòótọ́ fún ṣíṣe ọ̀dà òróró tèmi àti yín ń jẹ ǹjẹ́ tí a bá jẹ́ pé agbárùkù ti iṣẹ́ àgbẹ̀ tí wọ́n bá ṣe é tá agbárùkù ti gbígbin igi ọ̀pẹ tí wọ́n bá mú èkùrọ́ yìí palm kernel yìí tí wọ́n bá lò fi ṣe òróró tó pọ̀ yanturu a ó jẹ́ yóò tún ṣẹ́kù síbi a ó sì tún máa tà sí ìlú ibòmíì eléyìí tí ó máa tún jẹ́ kí orílẹ̀-èdè wa àbí ìlú tó ń pèsè ẹ̀ kó máa túbọ̀ lówó lọ́wọ́. ojú kan là ń wò bẹ́ẹ̀ ni ojú kan la fojú sí nípa ọ̀rọ̀ owó nípa ọrọ̀ ajé wa níbí eléyìí ló fà á tó fi di wípé ìlú wa kọ́ńtìrì wa ń bí àlọ́ ń yáwó káàkiri látàrí wípé ohun tó yẹ ká mójútó tó lè jẹ́ ọrọ̀ ajé fún wa tí yóò tó máa ran epo rọ̀bì lọ́wọ́ a ò mójútó ìwọ̀nba owó tá a bá rí látara epo rọ̀bì kò tó ná débi wípé àwa tí wọ́n á lọ ń yá owó rọ̀gùnrọ̀gùn látọ̀dọ̀ àwọn tí ò tiẹ̀ lépo rọ̀bì rárá pàápàá tó wa. ẹ jẹ́ ká pe àrókè ọ̀dọ̀fin inú wa gbogbo àwa tí à ń gbọ́ mi ní ìjọba ní àwa olówó ńláńlá ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ ká náwó sí ọ̀rọ̀ agriculture pàápàá jùlọ lórí àwọn igi owó wọ̀nyí eléyìí tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀. bí ẹ bá wò káàkiri a ó rí wípé igi ti ń tán nígbó lọ díẹ̀ mi ò sì mọ̀ o bóyá irin lókù tá a fi máa kọ́lé nígbà tó bá yá látara wípé àwọn ìwọ̀nba igi tó wà ńbẹ̀ àti fẹ́ẹ́ gé dànù tán láì gbé ìmíì síbẹ̀ ìjọba a ò sì mójútó eléyìí. igi ọ̀pẹ. ìdí ọ̀pẹ tá a ti máa ń kọ ẹ̀yìn yẹn tó bá ti bá wa já látòkè bẹ́yìn tán ti já sílẹ̀ odi tán máa ń já látòrí ẹ̀ ló wà ńlẹ̀ báyìí a máa gbé láti bẹ̀yẹn a gbé àtúngbé àgbé lọ sójú àjọ kó tó di pé ẹni tó máa bá wa ṣá máa bá wa ṣá odi yẹn lélẹ̀. kòkò ní gbẹ̀yìn torí nǹkan báyìí náà ṣe máa ń sọ ẹ má ṣe nǹkan tó ń ṣe máa rí. igi ọ̀pẹ jẹ́ igi owó eléyìí tí ó lè kó owó rọ̀gùnrọ̀gùn fún nàìjíríà tó lè kó owó rọ̀gùnrọ̀gùn fún each state tó bá mójútó bí nàìjíríà as a whole bí wọn ò bá lè mójútó kí ló dé tí state kọ̀ọ̀kan ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí ló dé tí wọn ò láǹfààní àti mójútó kó lè máa jẹ́ ọrọ̀ ajé fún irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun èkìtì oǹdó kí ló dé tí a ò jọ mójútó ìpínlẹ̀ ògùn kí ló dé tí a ò jọ mójútó igi ọ̀pẹ ká gbìn kó pọ̀ yanturu ìwọ̀nba yìí tí wọ́n ti gbìn síbẹ̀ ká ṣe àmójútó rẹ̀ kí a sì jẹ́ kí pípèsè àwọn ohun tí ọ̀pẹ yìí tó ń pèsè tí ṣíṣe àmúlò rẹ̀ àṣẹ ìyàn láàyò ká mójútó. mo ti tó ń gbọ́ mi ẹ mọ̀ ṣàlàyé bá mi pín ètò yìí ẹ bá mi share rẹ̀ ẹ bá mi like ẹ̀. púpọ̀ wa tá a bá mọ igi ọ̀pẹ òun là ń wò lójú ìwòran wa yìí àwọn ọmọ wa kéékèèké wọ́n lè máa rí igi ọ̀pẹ ṣùgbọ́n púpọ̀ nínú wọn wọn ò mọ̀ pé ìwúlò rẹ̀ ó pọ̀ jọjọ tó bẹ́ẹ̀. a rí lára ọmọ 30 ọdún tó lòun ò mọ tí wọ́n fi ń ṣe epo pupa a rí lára àwọn ọmọ 30 ọdún
tí wọ́n ní àwọn ọmọ ibi tí òróró ti ń wá tí wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe òróró eléyìí kù pọ̀ káàtó láwa sọ pé àdí tó jẹ́ wípé oògùn oríṣiríṣi eléyìí tó lè ṣe ara wa láǹfààní tí a fi máa ń tọ́jú ara tí a fi máa ń tọ́jú inú tí a fi máa ń tọ́jú ojú àdí yìí ni wọ́n máa ń lò àwọn bàbá wa láyé àtijọ́. Ǹjẹ́ tí a bá ṣe eléyìí tó pọ̀ yanturu ìwòsàn ìbílẹ̀ nípa lílo àdí ǹjẹ́ òun náà ò tún ní rú gọ́gọ́ sí àwọn oníwòsàn ìbílẹ̀ tí àwọn náà ò ti ní máa rówó ń bẹ̀ ẹni tó ń ṣe àdí tí òun náà ò ní máa rówó ń bẹ̀. Igi ọ̀pẹ ẹ jẹ́ ká mójútó gẹ́gẹ́ bí mo ṣe tẹnumọ́ nígbà tí mò ń sọ̀rọ̀ lórí igi kòkó. Àwọn igi owó méjèèjì yìí àti àwọn igi míì sì tún wà bíi igi obì. Púpọ̀ ní ọmọ ìwúlò obì ní òkè ọya lọ́hùn-ún ni wọ́n ti máa wá rà á lọ́dọ̀ wa ń bí lọ. A rí gbọ́ pé wọ́n sì ń lo obì fún lára àwọn ẹlẹ́rìndòdò eléyìí tí a mú yìí náà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a bá mójútó bí a ṣe ń kú díẹ̀ tí kẹ́míkà ń pa wá díẹ̀ sára yìí àwọn èso wọ̀nyí tí wọ́n bá ń lò láti máa pèsè ẹlẹ́rìndòdò àti kòkó ni àtòbí ni tí wọ́n bá ń lò láti máa fi pèsè ẹlẹ́rìndòdò fún wa ìwọ̀nba ni a ó máa ní kánsà ìwọ̀nba ni a ó máa ní àwọn àrùn apaniwọ̀n wọ̀nyẹn ìwọ̀nba la ó máa rí mọ́ nígbà tó jẹ́ pé kẹ́míkà mímu kẹ́míkà lílò sára ìwọ̀nba ni yóò jẹ́. Gbogbo àwa tá à ń gbọ́ mi wọ́n ní òtítọ́ korò ṣùgbọ́n a ò ní ṣàìsọ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ mọ́ ṣàìjẹ́ kájọ mú lò. Ìwúlò igi ọ̀pẹ òun ni ẹ ti ń wò lójú ìwòran yín yìí bí wọ́n ṣe ń ṣe igi ọ̀pẹ kí ni wọ́n fi ń ṣe báwo ni wọ́n ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ń lò ó gbogbo ẹ̀ náà là ń fi hàn yín lójú ìwòran yín yìí. Gbogbo ojú tó ń wò mí ẹ bá mi share rẹ̀ jẹ́ káwọn ọmọ tí ò mọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ jẹ́ kí àgbàlagbà tí ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe epo pupa ẹ jẹ́ kó mọ̀ ẹ jẹ́ kí àgbàlagbà tí ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ẹlòmíì ò mọ̀ tí wọ́n ń pè ní ògùn sọ ẹlòmíì ò mọ̀ tí wọ́n ń pè ní ògùn. gòsò yẹn lélẹ́yìí ó ti gbẹ bó ṣe gbẹ yìí nísìn èèyàn lè tà èèyàn lè fi dáná àwọn tó bá rà náà iná náà máa fi dá àwa tá à ń ṣiṣẹ́ ẹ̀yìn náà òun la fi ń dáná. ògùn sọ àwọn kan ń pè ní làgìdì àti ẹ̀sán àti ògùn sọ àti ìhá ẹlòmíì ò mọ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ látara wípé bó bá jẹ́ wípé àsúnmọ́ iṣẹ́ àgbẹ̀ yóò yé wa yóò mọ̀ a ó mọ̀ púpọ̀ àwọn ọmọ tó lọ read agriculture pàápàá ní yunifásitì púpọ̀ wọn ni wọ́n mọ̀ tí wọ́n ń pè ní ògùn sọ nígbà tí wọn ò lọ sí oko lọ ṣe practical púpọ̀ nínú wọn ni ọmọ tí wọ́n ń pè ní èèsàn nígbà tí wọn ò lọ sí oko láti lọ ṣe practical láti lọ wò ó púpọ̀ wọn ni ọmọ tí wọ́n ń pè ní ìhá nígbà tí wọn ò súnmọ́ oko tí wọn ò lọ sí ẹbu láti lọ mọ̀ láti lọ wò ó ṣe bí wọ́n bá kó wọn ní theory ní yàrá ìkàwé ṣe bó ló yẹ kí wọ́n bọ́ sí ìta kí wọ́n lọ sí oko láti lọ ṣe practical ẹ̀ ṣùgbọ́n irọ́ kàkà kí wọ́n ṣe bẹ́ẹ̀ inú ilé inú kọ̀rọ̀ yàrá ibẹ̀ náà ni wọ́n ti máa ṣe practical. wọ́n ní ganiya fi jí ìròyìn ọ̀tá fojúbà gbogbo ẹni tó bá lọ síbi tí wọ́n ti ń ṣe ẹbu gbogbo ẹni tó bá lọ sí ẹkù ni wọ́n mọ̀ wípé àṣẹ processing epo pupa àsopọ̀ àṣẹ ìgbésẹ̀ tí wọ́n ń gbé kí epo tó di epo pupa àṣẹ kì í ṣe kèrèmí àṣẹ bá kèrèmí wàhálà ni. ẹ̀yìn látòrí ọ̀pẹ tó bá ti délẹ̀ tán tó bá ti ṣá tó bá ti rò tá bá ti dé oko àṣẹ máa wọlé lé a bá ti yọ kúrò náà ṣọṣọ àjọ ìdọ̀tí ibẹ̀ kúrò ìdọ̀tí ibẹ̀ lọ wà nílẹ̀ so lẹ́yìn pé tá a bá wá yọ ìdọ̀tí yẹn tán làwa gbọ́n sínú dúrọ́ọ̀mù la fi máa sè tó fi máa jẹ náà. kòkò ní gbẹ̀yìn tó bá ṣọṣọ ẹ torí nǹkan báyìí náà ṣe máa ń sọ bẹ́ẹ̀. tó ń pè ní ṣọṣọ yìí. ẹ̀jẹ̀ máa fún wọn lẹ̀ fún wọn. gbẹ́jú síbẹ̀. àgbẹ̀ lọ́ba ẹ má ṣe nǹkan tó ń ṣe máa rí. ẹgbẹ́ sọ́kè ya.
Oya. Bá ṣe gbé kúrò lẹ́nu ẹ̀rọ yẹn bí ìlàjà sí. Tó bá dẹ̀ ti di after 30 minutes, tẹ́pọ̀ ẹ̀ bá ti ṣe sókè, omi máa wà láàrin kòtòkó máa wà sálẹ̀. Epo orí ẹ̀yẹ̀ la máa lé, a máa lọ dà sínú drọ́ọ̀mù lórí àgbẹ̀. A ti sè é lórí iná, kòtòkó tá a rọ́pọ̀ bó ṣe máa ń rí leléyìí. Ìgbà tá a ti re lọ́nà méjì, a ti rọ́ méjì pọ̀ bẹ́yẹn, a ti rọ́ sójú kan náà, ibi tó wà náà leléyìí, kòtòkó ẹ̀ lélẹ̀. Dúrọ́ọ̀mù wa yẹn lè ó wà lórí iná báyìí. Ìgbà tá a ti ré látòrí kòtòpó ní ibi tá a lọ sí bẹ̀ yẹn, ibi láti ṣe ibẹ̀ ló ti jiná, ó ti wá jiná báyìí. A ti fìgbálẹ̀ lù kó má bàa dà sínú iná. Ó ti jiná ká dẹ̀ máa re sínú láìpò tá a fi apẹ̀rẹ̀ sí àti rá ká rọ epo yẹn sínú kẹ́gì bá ṣe máa ń ṣẹ̀yìn nìyẹn. Ìgbà tá a bá ti ṣe epo tán lórí iná tá a ti yọ epo kúrò ńbẹ̀, àfọ̀ máa wà nísàlẹ̀. So tó bá tó bí 20 ìṣẹ́jú lẹ́yìn ìgbà tá a ti yọ epo kúrò lórí iná yẹn, omi máa tòrò lórí, a máa rí omi yẹn dànù. Àfọ̀ yẹn la máa wá gbọ́n sílẹ̀ lẹ̀, a máa po ìhá mọ́. Tá a bá ti po ìhá mọ́, a máa gbọ́n sílẹ̀ lẹ̀. Tó bá ti ro, ó ní àfọ̀ tó wà nílẹ̀ lẹ̀ yìí. Àwa san, a lè lọ lẹ̀ mára gànà, a lè san mọ́ sí ilẹ̀ ẹlẹ̀ tó bá ti gbẹ. Lẹ́yìn ìgbà tó bá di pé a bá kọ ẹ̀yìn míì tàbí èèyàn fẹ́ dáná oúnjẹ nínú ilé, ògùnsọ̀ yẹn òun la máa mú tá a máa fi dáná tí iná máa fi jò. Yẹn ni a gbọ́n sílẹ̀ lẹ́yìn. Tá a bá gbọ́n sílẹ̀ lẹ́ báyẹn kò sọ́gbọ́n tá a fi fẹ́ ṣe tó máa fi di ògùnsọ̀. Gbogbo àwa tá à ń gbọ́ mi wọ̀nyí, látara ètò yìí àwọn ọmọ wa wọ́n lè mọ̀ bí wọ́n ṣe ń ṣe epo pupa, àwọn ọmọ wa wọ́n lè mọ̀ bí wọ́n ṣe ń ṣe àdí, àwọn ọmọ wa wọ́n lè mọ ìwúlò igi ọ̀pẹ. Ẹ jẹ́ kí wọ́n ó mọ̀, ẹ ṣíà rẹ̀ fún àwọn ọmọ yín, sí àwọn èèyàn yín tí wọ́n bá mọ̀ nípa ẹ̀. Ẹ jẹ́ káwọn náà ó rí, ẹ jẹ́ kí wọ́n ó wò bí wọ́n ṣe ń ṣe epo pupa, bí a ṣe ń pèsè rẹ̀, bí a ṣe ń lò ó, bí a ṣe ń jẹ pàápàá. Epo pupa tẹ́ ń wò yìí, wọn ò import ẹ̀ wá láti ìlú òyìnbó, ilẹ̀ wa ń bí la ti ń ṣe é. Kò sì sí kẹ́míkà kankan eléyìí tí wọ́n ń rú pọ̀ mọ́ tó fi ń di epo pupa, kò sí ní tó jọ. Bí ẹ bá wo ìlànà tí wọ́n ń gbà ṣe epo pupa, ẹ ó rí wípé ó wà, ó pure, ó mọ́, ó sì ó péye ní jíjẹ. Yàtọ̀ sí eléyìí tí a ò mọ̀, eléyìí tí a ò fojú rí, eléyìí tí wọ́n ń gbé wá fún wa ní àwọn oúnjẹ míì tí wọ́n ń gbé wá látòkè òkun ni mò ń sọ ń pẹ́, kì í ṣe epo pupa o. Bí a bá rí ẹnìkan tó bọ́ sí kọ̀rọ̀ rẹ̀ yàrá tó bu omi tó bu kalẹ̀ tó wá bu kẹ́míkà sí tó pọ̀ lògbòlògbò tó lóun fẹ́ sọ de epo pupa, irọ́ pátá ni. Epo pupa ó ní ìgbésẹ̀ tí wọ́n ń gbà ṣe é. Wọn yìí lo kẹ́míkà kankan, wọn kì í lo oògùn olóró kankan sí epo pupa. Gbogbo ẹ̀yin ìjọba wa, èmi ń rọ̀ wá bákan náà, mo sì tẹnu mọ́, torí wọ́n ní kókó báyìí làárán fáadì tí. Gbogbo ẹ̀yin ìjọba wa, ẹ bá wa dá sí i, ẹ bá wa yàn láàyò, ó dọ̀wọ́ wa. Wọ́n mọ̀ tẹ̀síwájú, ẹ bá mi share program yìí, ẹ bá mi subscribe sí i, iná ò ní tán wò yín. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi látàárọ̀, a kí yín, ẹ kú gbádùn wa. Ẹ máa wá bẹ̀ wá fún kinní kan, máa fẹ́ kí ẹ bá wa comment
lórí ètò yìí kí ni èrò tiyín, kí ni ìmọ̀ràn yín pàápàá fún ìjọba? Ǹjẹ́ ẹ̀yin ti gbé abúlé rí? Ǹjẹ́ ẹ̀yin ti gbé oko rí? Ẹ ti mọ̀ bí wọ́n ti ń ṣe ẹ̀yìn, pàápàá jùlọ ẹ ti mọ̀ bí wọ́n ti ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹ ti mọ̀ bí wọ́n ti ń ṣe kòkó, ẹ ti mọ̀ bí wọ́n ti ń ṣe ohun gbogbo lórí iṣẹ́ àgbẹ̀. Kí ni kọ́mẹ̀ntì tiyín lórí ètò yìí? Kí ni ẹ ní láti sọ sí? Kí ni ẹ fẹ́ láti fi tì wá lẹ́yìn ní ọ̀rọ̀? Kí ni ẹ fẹ́? Kí ni àyọkúrò? Kí ni àfikún àwọn nǹkan tí a ti ń gbé sọ, tí a ti ń gbé yẹ̀wò, tí ẹ ti ń wò láti àtàárọ̀ lórí ètò iṣẹ́ àgbẹ̀, lórí ètò tá à ń ṣe lórí iṣẹ́ àgbẹ̀ látàtàárọ̀? Màá fẹ́ kí ẹ bá wa comment lé lórí, ẹ lè kọ message, ẹ lè fi ohùn ṣọwọ́ sí wa ní orí ètò yìí láti mọ̀ wípé ẹ̀yin fúnra yín ẹ̀ náà ń gbádùn wa, ẹ̀ ń gbádùn wa ní ìkànnì Àtẹnuijọ́ TV. Màá rọ̀ wá gbogbo ohun tí a ti ń sọ látàárọ̀, bí àwọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí àsìwé àsìsọ kéékèèké bá wà ńbẹ̀, ẹ bá fi ìdínú fi mọ́ra, nítorí wípé ẹ̀dá kìírìn kórí ó mọ́ mi. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa látàtàárọ̀, a nílò kọ́mẹ̀ntì yín lórí ètò yìí, a nílò àfikún yín, pàápàá jùlọ gbogbo ẹni tó bá ti mọ̀ nípa iṣẹ́ epo ṣíṣe, ẹni tó mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ṣíṣe, gbogbo ẹni tí ò bá wá mọ̀ nípa ẹ̀, tẹ́ ẹ ní nǹkan kan tí ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀, ẹ lè fi ìbéèrè yín ṣọwọ́ láti kọ́ nígbà tí ẹ bá kọ́mẹ̀ntì sí orí ètò yìí. Gbogbo ẹ̀ ni a ó kà, tí a ó fi ìdáhùn sí àwọn ìbéèrè yín, tí a ó fi tó yín létí nígbà tí a bá ń ṣe ètò yìí ní àkókò míì, nígbà tí a bá ń tẹ̀síwájú. Gbogbo wa tí a ti ń láǹfààní àti gbọ́ mi lénìí, màá rọ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ mọ́sálẹ̀ ẹ bá wa share program yìí, ẹ bá wa subscribe sí, ẹ bá wa subscribe ẹ sì bá wa like ẹ bákan náà, nítorí wípé ìfẹ́ làjọ ní síra wa. Iná ò ní tán owó yín ibi tẹ́ ẹ ti mú ra dátà. Olódùmarè kò ní jẹ́ kí ibẹ̀ ó dí, àpò ìsásàmùrà kì í gbẹ, àpò yín ò ní gbẹ. Gbogbo àwọn tá a ti ń gbọ́ mi, àtàwa èèyàn àtijọba àtọmọdé àtàgbàlagbà, ohun tí a sọ lénìí, mo rò pé a ó rí ọgbọ́n 2 3 kọ́ nínú rẹ̀. Bí a bá ti rí kọ́, ẹ jẹ́ ká mọ̀ látòrí kọ́mẹ̀ntì yín. Bí ẹ bá sì ní nǹkan kan láti sọ, ẹ sọ sí wa, ẹ fi sọwọ́ sí wa ní orí ìkànnì Àtẹnuijọ́ TV, Àtẹnuijọ́ TV ní ìkànnì wa. Lẹ́ẹ̀kan sí ohun tí a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán nípa ẹ̀, òun náà ni iṣẹ́ àgbẹ̀. A ti sọ̀rọ̀ nípa kòkó, bí wọ́n ti ń ṣe kòkó, bí wọ́n ṣe ń gbìn, ìwúlò kòkó, gbogbo ẹ̀ láti gbé yẹ̀wò. Kí ni wọ́n fi ń ṣe níṣẹ́? Kí ni ìwúlò rẹ̀ lára bí a bá ń jẹ kòkó àbí a bá ń mu kòkó àbí ohun tó bá fi kòkó ṣe? Kí ni ìwúlò rẹ̀ lára? Gbogbo ẹ̀ láti gbé yẹ̀wò. Bákan náà la tún tẹ̀síwájú nípa iṣẹ́ ọ̀gbìn igi ọ̀pẹ tí a pè ní igi owó. Lórí ètò yìí náà a ṣẹ̀ṣẹ̀ gbé yẹ̀wò tán. Ó ní àwọn nǹkan tí a ti ń gbé yẹ̀wò látàárọ̀. Igi owó, eléyìí tá a mọ̀ sí igi ọ̀pẹ, báwo ni wọ́n ṣe ń gbìn? Kí ni ìwúlò rẹ̀? Gbogbo nǹkan wọn láti gbé yẹ̀wò. Báwo ni wọ́n ṣe ń ṣe epo pupa? Kí ni ìwúlò oje ọ̀pẹ ìyẹn tí a pè ní ẹmu ọ̀pẹ? Gbogbo ẹ̀ lọ́wọ́ ni a ti gbé yẹ̀wò ní ìkànnì yìí. Títí a ó tó fi máa pàdé ní ìgbà míì, níyìn ni a ó máa fẹnu rọ̀ sí lórí ètò eléyìí tí a ṣe lénìí. A ó pàdé láyọ̀ nígbà tí a bá tó máa pàdé lórí ètò míì ní ìkànnì kan náà, Àtẹnuijọ́ TV. Àtẹnuijọ́ lórúkọ mi. Ó dìgbà.